bọ́ọ̀lù tí aláyé bàbá wa Májàsọ́lá Sunday ọmọ Adéyẹmọ tí wọ́n gbá nìyí ní Manchester United pitch ibẹ̀ la wà yìí Manchester United fans ní Májàsọ́lá bọ́ọ̀lù yìí aláyé máa sáìn ẹ̀ signature wọn máa wà lára ẹ̀ káàkiri àti déètì tá a wá bíbá ilé yìí. Èní ni 15. Èní ni 15th of October 2024. Iye táwọn máa ta bọ́ọ̀ yìí ẹni tó bá ní interest ẹ contact bàbá mi White Lion Ọláyọmí Kóìkì. Gbogbo ẹ̀ jẹ́ Manchester United fan. So ó yẹ bẹ̀rẹ̀. Ẹ fi bẹ̀rẹ̀. £10. £10. So èmi náà fi £10 lé lórí. Ẹ jẹ́ mú fún yín lẹ́sẹ̀kẹsẹ̀. So bàbá mi. Ẹ bá mi yọ wallet mi. Bàbá mi Chief Ọ̀ṣípìtàn àwọn ọlọ́mọ fowó sí náà bẹ̀rẹ̀ bíjì wọ́n fi £10 lé lórí. Ẹ bá ń yọ £10 sí i. Ọláyọmí Kóìkì. Èmi náà fi £10. Owó tèmi lé léyìí o. Ó di 20. Now, bidding has started. Èmi náà fi kábíyèsí orí tọwọ́tọwọ́ dárúkọ wọn yóò bá a yọ bàbá mi náà fi $20. Putin stay high. Bàbá mi Mr. Malo àwọn náà fi £10 sí. We are bidding. We are bidding on it. $30. Now, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Bidding yìí máa lọ for 3 days. The last bidder will take the ball. I will personally post this ball. Ọwọ́ yín ló máa wà. Ọwọ́ mi ló máa wà. So gbogbo ẹni tó bá ti ń pè wá a máa fún yín ní update èyí tó bá jẹ́ ní bidding. So size ball yẹn signature bàbá wa máa wà lára ẹ̀. So ẹ jẹ́ kí bidding wà kó máa lọ bẹ́ẹ̀ yẹn. 3 more days. No, 2 more days. Starting today, tomorrow, and then Friday. On Friday, what's the time now? The time is coming up to 15:30. So the time now is 3:30 p.m. By 3:30 p.m. on Friday, the bidding will close. And the last bidder will have the ball. So let's keep it on. Let's keep it going. Let's keep it going. Let's keep it going. Those who are watching online can also start bidding. Yes, you can start. We are on $20 and £30 now, so you can start your bidding from that. £30. So our mother from Ireland, Princess Aduke, I know fee €10. See, so we have €10, $20, £30. So let's keep it going. Let's keep it going. I'm going to pay for the ball now, and the last bidder. No picture. Oníkíni. Your favorite toy thing is your Omeyo. What are you doing?
Hold on. Ṣé o ti fún wọn yìí? Hold on. No, mi ò fẹ́ lórí bí o sì ti gbẹ̀gbẹ̀ náà. With Ronaldo. What na Monica doing there? Yeah. No. You don't have Ronaldo? Ronaldo. No. Okay, let me see another one. Show me the group. Yeah. No. Group. The group. Lesson number 9. Yeah. Oh, yeah, it's okay. Only that's okay. Just Okay. Or we can download the digital copy. Thank you. You don't have the bag. You don't have a bag? Please. Thank you. Ṣé kí n fún Kí lẹ fẹ́ ṣe? kíní yìí padà? £20. I mean £50. Okay, one print. Okay, one print aṣọ wọn. Ẹ jẹ́ ká wò ẹgbẹ́ síwájú mi. Mo bá ti yà yìí. Àwọn kútu bá wọn wí ní trophy ibẹ̀ ni.
Taba délé wọlé ẹ má rò jẹ́ kí lè kún because digital kìíní lélẹ̀ máa scan it later. Kìíní yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún mi ṣe 20 looking at 60. Hope that never die. Long. We're waiting for CSI to finish that move. Lago Melo.
I'm sure pé àwọn èèyàn máa bid lé lórí. Àwọn èèyàn sì máa bid lé lórí nígbà tá a bá ti jáde. Ṣé wọ́n ti sign ẹ̀? Mo kí àwa tó yan lọ́ọ̀yẹ̀. Wọ́n ti sign ẹ̀? Wọ́n ti sign ẹ̀. Bàbá sign ẹ̀. I need the ball pen. Ẹ bèrè lọ́wọ́ wọn, àwọn lè ní wọn ni. Ó yá ká má lọ ti museum náà ká tó débẹ̀ o. Ìṣúlẹ̀ àbọ̀ ògùn náà ni òun wọn. Connect. Correct password for iPhone. Ẹ̀kọ́ra mi lè dání báyìí. Ó tàbí kìíní kan ṣí àmì sí àmì sí. That's it, password. Mo lọ dúró síta. Mo lọ síta. Láti tán mi bíbẹ̀. Ẹ tó bá ní interest láti fẹ́ ra bọ́ọ̀ yẹn kọ́ reach out sí kọ́sọ̀ yìí táwọn fi san àwa sọ fún púpọ̀ so depending on the price títí di Friday. Cheers. How are you? So, back out. So I drew the Juanita.
sọ pé ìlú àjọ wa lójú lápárapọ̀ dádúró Yorùbá nation kò stand gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé ìlú àjọ wa lójú lápárapọ̀ dádúró Yorùbá nation kò stand. ọ̀la gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé ìlú àjọ wa lójú lápárapọ̀ dádúró Yorùbá nation kò stand gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé ìlú àjọ wa lójú lápárapọ̀ dádúró Yorùbá nation kò stand. ọmọlálẹ́dẹ̀ tó jọjú tó lágbọ̀nlé lọ́gbọ́n nínú ìdè àbínibí ọmọ dúdú àṣà níbi abílẹ̀ tó fi dé kìsì mo lè dá lákàpé ìdílé tí mo bá wà mo lè fọwọ́ sọ̀yà pé owó dúdú àṣà níbi ọgbẹ́ Yorùbá pátá ilé lóko náà sọ pé ìlú àjọ wa lójú lápárapọ̀ dádúró Yorùbá nation kò stand. mo ní káwọn ṣe pé báyìí àbá pé ó dájú àbọ̀ àmọ́tò gbogbo tí ò lọ́mọ rí nínú bóyá tó sí bóyá gbẹ́bà mú lé láláwọ̀ dúdú láṣẹ ní agbára kò kí Yorùbá dádúró látàfin òkòlù kàṣọ̀kà ó dájú àjòjì máa mú nílé bò Yorùbá nation kò stand. gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé ìlú àjọ wa lójú lápárapọ̀ dádúró Yorùbá nation kò stand. ẹgbẹ́ kò ó Sunday mi ẹgbẹ́ kò ó Sunday mi o akókun má dìde akọni nínú ìyàwó ẹgbẹ́ kò ó Sunday mi akọni tó yọ ní léwu tó gbá yín sílẹ̀ lójú ogun ọkùnrin náà pè dáadáa omewé mi mọ kò mú olóògùn tó ń jẹ ẹwà bá yín ṣe níwájú ìbò ojú tó ti rókun tó dàtú ti rán sáré àfiwé sí ẹ tó mú olóye sílé bàbá ní fádà fọmọ ẹ tó bá mi ìmọ̀ kan ogun kó tó lè ṣẹ́rí ogun fúnra Ọlọ́run ló dẹ̀ ṣe lákọ̀ọ́rí kò dẹ̀ sí lówó fi mú tún léèyàn ṣe ìṣesí ẹbí takọni náà ni olóríire èèyàn ní Sunday kò akọni Olúwa gbogbo lẹ Yorùbá akọni Olúwa gbogbo lẹ Yorùbá akọni Olúwa gbogbo lẹ Yorùbá ọmọ ńlá mo pé mú Sunday kò ìbò òòṣà owó bàbá dání bóyá tí mo bá ní kò òòṣà ẹ sọ fọkùnrin o ọmọ májàsọlá ìjàgbá ìrọ̀rùn tó ń bá ní ìjàgbá ìrẹ́ o ìsáfògùn bójógún ẹ̀tọ́ àní ẹ má pè mí mo bá jókòó tí yóò tọ́ èyí lọ́pọ̀ mọ́tọ́ mi sọ pé kò dá yóò dá lọ́dọ̀ yín lọ́dọ̀ tí wà nìkan ni o. ẹlẹ́dẹ̀ Olúwa ló bá wa mú Sunday wá ẹ̀rọ ààrẹ Gani Adams ọ̀rọ̀ níyàn tó ná ìyẹn lájúlé ọ̀run mìíràn ló ra Yorùbá lójú àwọn alálẹ̀ Yorùbá tí wọ́n ti kú tán sí lọ ẹ̀ẹ́dà òkú látànà títí lèmi àkóso àwọn akọni nílẹ̀ fún lọ́rùn ọmọ Yorùbá alẹ́ bọ́ kúrò lóko àwọn ẹrú àbára wa la máa bára sílẹ̀ o lọ́ra sọ sílẹ̀ ẹ̀dẹ̀ Abíọ́lá Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ ọmọ Yorùbá pátá bẹ̀rẹ̀ yìí ọkùnrin tó kù lé láyé pé lábọ́ ni Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ ọmọ Yorùbá pátá bẹ̀rẹ̀ yìí ọkùnrin tó kù lé láyé pé lábọ́ ni Professor Banji tó jẹ́ Akíntóyè wọ́n ní ọmọ mi kò máa ṣe bó ṣe ṣe lọ akọni ìyá ọmọ adé ẹ̀ mọ́ Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ ọmọ Yorùbá pátá bẹ̀rẹ̀ yìí ọkùnrin tó kù lé láyé pé lábọ́ ni bóyá kéré o bóyá kéré o ọmọ Yorùbá epo lè tó sọ fún tòkó lájàgbọ́ kò rò fóun bẹ̀ kò bẹ̀ jẹ́ ká ronú o lálẹ́ bọ́ kúrò pẹ̀lú o gbogbo àwọn ọba Yorùbá ni wọ́n sọ kójú wá ti là gbogbo àwọn ọmọ Yorùbá o ni wọ́n sọ kójú wá ti là wọ́n ní Yorùbá mọ̀ ọ́ stand. Don't worry, bro. Just move to me.
Yeah. No, go. Àwa ò ṣe wọ́n lẹ́yìn àmọ́.